ìyẹn ni pé má fi tiẹ̀ ṣe ọmọ orí ò lè ṣe ibi tí mo ti rí bíyọ̀sì tí mo ti rí màmá mi lẹ́jà wílẹ̀ tí mo ti rí abẹ́ ìlànà tí mo ti ráwọn superstar lálẹ́ yìí àti ìwà ti parí program ayọ̀ adésọ́yà wọ́n rántí ọjọ́ bá ṣe 58 wà láì èmi kọrin tán ní Guardian mi ò gbé mọ́tò mi báyìí ni mo gbé wà láì àǹtí wà láì òkú parọ́ I swear listen to me. Délé báyìí ni mo gbé lọ́jọ́ wedding mi lọ́jọ́ wedding tí mo ṣeré fún báyìí ni mo gbé àti mi Ayọ̀ Adésọ̀yà kò jẹ́ kárí fún àárọ̀ náà lọ wà láì Èkó ọ̀sán stansi eléyìí ó ń ṣọrọ ẹnu Ọlọ́run ọlùgbà ni wà láì sórí ẹ̀wọ̀n tí mo dúró dé wa àti ìdìbò dúró dé ó ń yọ ṣe ní kò fẹ́ jọjọ́ ọ̀dùn tó bá ṣọjọ́ ọ̀dùn ọlọ́mọdé ẹgbẹ́ ti Nàìjíríà pa wà láì ẹ máa ti Nàìjíríà pa ni tọ́lẹ̀ wà láì ẹ máa gbọ́ ẹ̀gbọ́n mi adùn mí o ẹ̀gbọ́n mi adùn mí o ẹ má sọ̀rọ̀ ọdún ní láyìíyá ọmọ ní adùn mí o. Okay, máa gbọ́ oyè náà ewé lápò bí lápò ó gbájú oyin mi lórí ọmọ sẹ́sí lórí báwọ̀ ayé lérè pààyè mo bẹ láyé ọpẹ́ mi fún lọ́wọ́ bá àṣìbá ìdáhùnbó àmọ́ lọ́wọ́ yìí lérè pààyè mọ́ lórí stéèjì lọ́wọ́lọ́wọ́ bàbá wa apásìkò yìí sẹ́lẹ̀bírẹ̀tì ẹ àti bàbá mi délé ìdílé ìyá mi Ìyábọ̀ Ògo eva ọpẹ́ ló yẹ ká máa dá lórí bàbá mi lérè pààyè mọ́. Omijé ayọ̀ ń pọ̀ ní Jídé tí kò sọ́kọ́. Bàbá mi Adébáyọ̀ omijé ayọ̀ ń pọ̀ mí gbogbo lórí lérè pààyè mọ́. Ẹni tó bá ń bẹ níbẹ̀ ní last Friday lọ́dọ̀ gbogbo àmàmọ̀ kó dáa kéèyàn ṣìwárí kó wùwà ire kéèyàn wùwà ire ẹni tó bá fẹ́ níbẹ̀ lẹ́kọ̀ọ́ ilé lọ́dọ̀ tó gbogbo a máa gbàdúrà kéèyàn wùwà ire ìyẹn ni fún bàbá mi lérè pa yìí mọ́. Lérè pa yìí mọ́ bàbá mi lónìí ẹ̀yin àgbà ó ẹ̀yin àgbà tẹ́ bá rí pé àṣẹ ìgbà wá síbi tó ṣòro ọmọ ìlànà ọkọ̀ èmi kan. Bàbá mi ní débi mo sọkọ́ Adébáyọ̀ Sàlámì àti Délé ní ọmọ tó kúlé àti president Mr. Latin Bọ́lájí ọwọ́ padà sórí 60th ọmọ lọ́jọ́ ìbí tó ló ń sanwó lérè pa ìmọ̀ lọ́wọ́lọ́wọ́ bàbá mi ó ṣe ògògbò ọmọ kúlódò finance ọjọ́ Jímọ̀ tó kọjá àmọ̀ bó ṣe ń lọ lẹ́kọ̀ọ́ gbogbo Èkó stand still lérè pa ìmọ̀ Ìyábọ̀ Ògo bá mi tọ́jú bàbá mi dáadáa. Dádì ẹ̀pẹ́ láyé ẹ̀dẹ̀ jẹ́ wọn mọ́ ikú ò ní pa yín báyìí. Ìyábọ̀ Ògo bàbá mi ló sọ bẹ́ẹ̀
ikú ò ní pa yín báyìí nínú ayé tá a wà yìí ilẹ̀ máa jẹun àti màmá mi Àwẹ̀rọ àwọn gbọ́ngàn pàṣẹ o wàláì ọmọ nìyẹn o nílò òbí ló sọ fún ìyá Àwẹ̀rọ wàláì ọmọ nìyẹn o láláì parọ́ bàbá ẹbí yẹn dára o láláì parọ́ bàbá ẹbí yẹn dára o bí ẹbí ni òfò ká tó rẹ̀ ní bí ẹbí ni òfò ká tó rẹ̀ ní ìwọ gbogbo tútù rẹ̀ bí o Àwẹ̀rọ tútù rẹ̀ bí o ìyá Àwẹ̀rọ ọmọ nìyẹn o. Tí gbogbo àwọn tá a ṣẹ̀ṣẹ̀ bọ̀ upcoming bàbá ṣe bí ìyá Àwẹ̀rọ tábàlù nílẹ̀ láéláé látàárọ̀ ni màmá ti jókòó sórí àga tó dúró tó wo bó ṣe ń lọ nítorí ẹ̀sọ́ látàárọ̀ ìyá Àwẹ̀rọ ló ti jókòó ó wo bó ṣe ń lọ ó fi support ó lóun ṣe ti bí sálátì kó máa bá ṣe lọ ó lóun ṣe ti bíríndínlẹ ní kó sọkọ ó lóun ṣe ti ògbógbó ọmọ kúlóró ó lóun ṣe ti fọ́mà once a president is a president forever ilé ọmọ tòdúlé ìyẹn la gbà tẹnu gbogbo wa once a president is a president forever délé òdúlé délé mi òdúlé o èèyàn láti délé mi òdúlé ìyá Àwẹ̀rọ sọ fún délé mi òdúlé o ó yà sọ fún wọn ní pé tẹ̀síwá kú lọ́nà mọ́ gbogbo fèsì lójoojúmọ́ mọ́mí ìgbàdúrà bí wọ́n ṣe lọ olùgbàjọ èmi sókè. àwa làwọn bó ṣe ń lọ ọtí ìgbìmọ̀ ọtí ìgbìmọ̀ òdìbò gbogbo mami sọ fún sọfẹ nínú ilé ó fi yẹn òdìbò gbogbo. Bàbá mi associate bàbá wa man of all generation lè pààyè mọ́ bàbá mi bàbá wa bàbá mi onílójú ẹ̀mí o bàbá ó ṣe associate. Ongoing contribution and continued efforts for strengthening the association. Value what you have done and continue to do.
generation church in London, Esther of our time. No compromise. Who knows the way now? Number letters. Let's go. Ọjọ́ jíjà òkèrè, ọjọ́ òkèrè tí kò sùn lọ́wọ́. First of all, I would like to greet you, Your Excellency, Sir, Deputy Governor of Washington, and standing on all existing protocol. Our mother would like to say thank you for being due to one reason or another. Our mother could not make it today, but she said she passed the message to campus that she's fully behind you, and anything you want to do, she's 100% in support of it. And once again, I would like to say congratulations on your first anniversary. And lastly, I would like to wish everyone a Merry Christmas and Happy New Year. Thank you. Kí wọ́n tó dá sọ. Kí á tẹ̀lé chairman of Tampa nígbà tí wọ́n dá Tampa sílẹ̀. Prince Adaki Yemi Ṣọ́ládé ẹgbẹ́ Tampa wọ̀ wípé tí ọ̀dọ̀ sísá ń gbìyì àwọn lè bá wù. Wọ́n gbìyànjú tí wọ́n at the first head of Tampa in caretaker capacity láti February 9, 2014 títí di November 2014. Tampa fẹ́ fi ẹ̀mí ìmoore ó fẹ́ fi hàn sí Àjàkí Yẹmí Ṣọ́ládé lẹ́sẹ̀sì. The Senate is to you. That is our chairman at RP, the new project. We have a motion of assigning the leadership role during the teaching period of the association. Later today, December 12, 2019.
nípa lè fún náà ní pé ara àpíṣẹ́tì ìkẹ́ ti ṣe ojú òní ti sà. The same ladies and gentlemen, at the end of you, Prince David Bamidele Ogunle. Bàbá ti gbé ní ó ti bí mi náà ó ti dá lára ojúlé ẹni mi wá pé mi ìbọn ó ti ká ṣe fún orúkọ rẹ̀. Your association, Tampa, Theatre Arts and Motion Picture Professional Association, present this to you as parallel president, Prince David Ogunle, in recognition of the outstanding leadership, role during the teaching period of the association. Today, December 20, 2019. Ẹ̀yin àgbà oyè ẹ̀yin àgbà kẹ́bà ìgbé àṣẹ ẹ má lọ́jọ́ sí ibi tó ṣòro ọ̀rọ̀ yìí lọ́jọ́ ọmọdé ìbọn. Mo fẹ́ dúpẹ́ pẹ̀lú pé mo ṣí síta lọ́wọ́ ọ̀túnba Adébáyọ̀ Sàlámù. Sáà lẹ́sẹ̀rẹ́sì ìjọ tí Bello tó bínú àti jíde tó sọ̀kọ́ mo sọ fún for 5 hours. Mo ní ṣé o fẹ́ ẹgbẹ́ ìdílé kó dá alábùkún. A máa ṣe ìlú tó bọ́ bọ́ kékeré wá. A máa ṣe yìí ẹ bá wà lọ́wọ́ sọ́ọ̀ mi ẹ gbọ́dọ̀ bínú tẹ́ ẹ bá ti bínú ẹgbẹ́ ti wó. Ọtún wa ní wà sọ́ọ̀ mi ọmọ òun nípa lọ́wọ́. Ọmọ òfin kú lọ́wọ́ oníkọ̀ọ́lá ọmọ mẹ́rin tábà. Àbúrò ẹ̀yẹ tí kò sọ̀kọ́. Ọ̀rẹ́ ẹ̀yẹ ìyá àwọn èrò. Àwọn bá fọ́ sọ́ọ̀ mẹ́rin yìí. Àjàdí wọ́n dẹ́fulẹ̀ wọ̀nyí. Bàbá náà ló tó ìlú sí. Àgbàdì kakọ́ọ̀nì olùkàwá ní ìṣèjọba ìfà. Ojúmọ́ ti ya olùjìyà. Olùkọ́ ìwọ̀nyí. Olùkọ́ àbíṣe ti sà. Àwọn ẹ̀sẹ̀kítìfù ló parí òkú. Ẹ̀yẹ ẹ̀sẹ̀kítìfù mi ojú òní ti ìlànà ọlọ́kùn bá. Gbogbo àbáwọ́ lórí òkú jásọ̀kọ̀. Wọ́n tún ti ní ẹ̀fẹ́rẹ́sì. Wọ́n lè ṣiṣẹ́ dáadáa. Olùkọ́ náà gbogbo lọ́wọ́. Olùkọ́ gbogbo ẹgbẹ́ olùkọ́ gbogbo ẹgbẹ́ àjẹ́yìn wọn lọ́kùnrin. Sálàmì 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 sálàmì. Mi ò ní ọ̀rọ̀ púpọ̀ tí mo bá sọ. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ààrẹ àti gbogbo àwọn tí wọ́n ṣe àkóso Tampa lẹ́nu. Mo dúpẹ́ lọ́wọ́ chairman of the trustees àti àwọn tí wọ́n jọ ń ṣe olùdarí ẹgbẹ́ wa yìí. Mo wá dúpẹ́ lọ́wọ́ ààrẹ ìwọ́n méjèèjì àti Gani Nǹkan ọdún àti Màlàsá Àbáfẹ́rẹ́. Wọ́n ṣàtẹ̀wọ́ láwọn ojú mi lọ ìṣòro. But this plan of honor is actually dedicated to all those who made